ọkọ ọ̀run àtaya ọ̀run wọ́n jowú ju ọkọ ayé àtaya ayé lọ. Kété tí obìnrin àbí ọkùnrin tó bá ti lè bàlágà, ọkọ ọ̀run rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní jowú. Níbi ìjowú ni yóò ti máa gbé ewu dìde. Aya ọ̀run wà, ọkọ ọ̀run wà. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ẹ la etí yín sílẹ̀. Ohun tí wọ́n ń pè ní ìmọ̀, ohun tó gbọ́dọ̀ mọ̀ ni. Ohun tó ń pè ní òye, ohun tó gbọ́dọ̀ yé ẹni. Ẹ̀sìmà, ọkọ ọ̀run wà, aya ọ̀run wà. Ọ̀rẹ́, o ò ṣàkíyèsí wípé ohun tó ń dààmú ìwà àtọkọ rẹ, ọkọ ọ̀run lè fà á, aya ọ̀run lè fà á. Ọkọ ọ̀run ó lè da iṣẹ́ ọkọ rú, ó lè tún da iṣẹ́ ìyàwó gan fúnra rẹ̀ ó lè daṣẹ́ rẹ̀ rú. Ọ̀rẹ́, ọkọ ọ̀run àtaya ọ̀run wọ́n jowú ju ọkọ ayé àtaya ayé lọ. Kété tí obìnrin àbí ọkùnrin tó bá ti lè bàlágà, ọkọ ọ̀run rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní jowú. Níbi ìjowú ni yóò ti máa gbé ewu dìde. Ọ̀rẹ́, ẹ jẹ́ n là yín létí kẹ́ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti gbìyànjú, ọ̀pọ̀lọpọ̀ ti tiraka, ṣùgbọ́n ohun tó ń ṣokùnfà ohun tó ń là kọjá gẹ́gẹ́ ni wọ́n mọ̀. Àwọn kan ní masturbation, wọ́n ní kò sí kan tó ń pè masturbation, my dear. Òyìnbó ló pè ní masturbation. Tó bá understand rẹ̀, tó bá ti lọ ní ìbálòpọ̀ lójú oorun, o ti lọ́kọ ọ̀run, o dẹ̀ ti láya ọ̀run nìyẹn. Ọ̀rẹ́, kò sóhun méjì mẹ́ta, ẹ lọ fún ìpínyà rẹ̀. Súnmọ́ àwọn tó mọ̀ dáadáa. Oríṣi ọkọ ọ̀run méje ló wà, oríṣi aya ọ̀run méje ló wà. Èèyàn lè ṣiṣẹ́ ọkọ ọ̀run ní 100 times, èèyàn lè ṣiṣẹ́ aya ọ̀run ní 100 times tó o bá súnmọ́ àwọn tó mọ̀ nípa rẹ̀ kí wọ́n ṣe ìjìnlẹ̀ fún un. Ọ̀rẹ́, ó ní bí wọ́n ti ń gbé tó fi ń rí gbé, ó ní bí wọ́n ti ń fà tó fi ń rí fà. O gbọ́dọ̀ súnmọ́ àwọn tó mọ̀ gbé kí wọ́n lè bẹ́ẹ̀ gbé, àwọn tó mọ̀ fà kí wọ́n lè bẹ́ẹ̀ fà. Orúkọ tèmi kò yípo padà, bàbá àṣírí ìràwọ̀. Nọ́mbà tèmi kò sì yípo padà, 08054 35 36 29. Ọ̀rẹ́, o kò ṣàdédé rí wípé ọkọ rẹ ò ṣe bó ti ń ṣe ṣàyẹ̀wò ara